wọ́n dẹ̀ pé wọ́n pera wọn ní good muslim the only thing tó ń ṣe fún yín ni pé wọ́n fún yín lówó tẹ́ máa fi lọ hajj owó tán fi lọ hajj ní ọdún yìí ó kọ́ more than 4,000 facilities ní Nàìjíríà ó kọ́ more than 4,000 hospital facilities or school modern day schools ó kọ́ sí Nàìjíríà owó yẹn 90 billion kéré nú owó ni 90 billion ò kéré nú owó ibi tá a bá ná 2 billion sí project tá a bá ná 2 billion sí 2 billion tá a bá ná sí tá a la fẹ́ set up ẹ̀ tá a ná sí a máa fojú ara wa rí náà ká máa sọ̀rọ̀ 90 billion bọ́dẹ̀ ṣe ń ná ọdọọdún nìyẹn ẹ lọ fi ń kíìsì òkúta àgọ̀túngọ̀ òun ló pa mùsùlùmí tó ṣiṣẹ́ ọdún mẹ́ta tó kójọ tó lọ fi kíìsì òkúta ní Saudi àgọ̀túngọ̀ ni torí orí àwọn èèyàn wa wọ́n ti lọ pọ̀ bọ́ I understand pé kì í ṣe ẹjọ́ yín ẹ̀rù tán ṣe báyìí ni pé ọjọ́ ìkẹyìn Ọlọ́run má ṣe yín ní àádọ́rùn kó tó mọ̀ ọ́ tọ́ irọ́ sì ni gbogbo nǹkan wọ̀nyí kò sí ejò tó máa ṣọ́ yín jẹ kò sí iná kankan níbi kankan tí iná kankan bá dẹ̀ wà gbogbo ẹ̀yin mùsùlùmí náà ni àdìtì sọ pé ẹ̀ ń lọ ná pé ẹ̀ kọ́kọ́ jóná ṣáàlẹ̀ yín tẹ́ ẹ̀ ní máàkì dúdú síwájú orí yín pé àwọn tó bá ní máàkì dúdú síwájú orí wọn o máàkì dúdú ẹ̀ ni wọ́n fi dá wọn mọ̀ gbogbo irọ́ yìí náà ti pa fún yín kẹ́ lè máa kírun lọ kẹ́ remain slavery nítorí náà gbogbo kan wọ̀nyí ni a fẹ́ kí ẹ ní ìmọ̀ nípa ẹ̀ pé irọ́ ni wọ́n ń pa àìgbọ́yé ẹ̀sìn àìgbọ́túmọ̀ ẹ̀sìn ló fà tẹ́ ẹ ti di ẹrú fún wọn tẹ́lẹ̀ nílẹ̀ Yorùbá ṣùgbọ́n báyìí àgbọ́yé ẹ̀sìn ti wà ẹ lọ ka Quran fúnra yín lédè ara yín ẹ̀yin tẹ́ bá lè ka English version ẹ ti wà online ẹ kà á àdìtì wọ̀nyí wà ní English language báyìí ẹ kà á kẹ́ lè mọ ìwà burúkú àti ìwà ìkónilẹ́rú tí Islam ń wá fún wọn nílẹ̀ Yorùbá kò ń ṣe ẹ̀sìn wa inú ìwé òun fúnra ẹ̀ ni wọ́n ti kọ́ pé a sọ̀ ọ́ kalẹ̀ ní èdè Lárúbáwá o torí kó ba lè yé àwọn ará Mẹ́kà ó lẹ̀ ní owó onírànránṣẹ́ kan láì jẹ́ pé òun rán sí àwọn ìran rẹ̀ pẹ̀lú èdè wọn kán ba lè ní àgbọ́yé ẹ̀sìn so ẹ̀sìn yẹn ó ti sọ pé since tí ó ti kì í ṣe èdè yín ẹ lè gbọ́ yé mo yẹ òwe dáàdì mi tí mo lè pa tí mo máa ń sọ pé dáàdì mi ó máa ń pa òwe kan ó máa ń sọ pé nílẹ̀ Yorùbá Aláàfin Ọ̀yọ́ á ní bàbá mi máa ń pa òwe kan Ọọ̀ni of Ifẹ̀ á ní bàbá mi máa ń pa òwe kan torí pé ó gbọ́ àgbọ́yé èdè bàbá ẹ̀ tá a bá pa òwe àti túmọ̀ òwe yẹn ò le fún wa ilé là ń wò ká tó sọmọ lórúkọ kí ni ilé kí ni ká wo nǹkan kí ni ká sọmọ lórúkọ ọ̀rọ̀ mẹ́ta ẹni wàá rò ó yá ẹ bá mi tú òwe yẹn wàá bẹ̀rẹ̀ sí ní tú pé a lè bímọ oníṣọ àgùntàn kó jẹ ewúrẹ́ kò lè burú kí ìmáàmù Ìlọrin kó sọmọ ẹ̀ ní Ifágbémiró torí pé ilé ara ẹ̀ ló máa wò kó tó sọmọ lórúkọ ǹjẹ́ a nífá ń bí ǹjẹ́ Ifá ṣe nǹkan fún mi bí ǹjẹ́ Ifá gbé mi ró ǹjẹ́ Ifá ṣe àrò ọ̀rọ̀ yẹn ká tó sọmọ ní Ògúnmọ́dẹdé àbí Ògúndámiláre àkọ́kọ́ ti rí iṣẹ́ ọwọ́ Ògún pé ó dá wa láre nínú ẹbí yẹn ká tó sọmọ lórúkọ Ògún láì jẹ́ pé a ní òrìṣà yẹn sílé yẹn a lè lo prífìsì ẹ̀ ká fi sọmọ lórúkọ òun lè fi pé àwọn bàbá yín náà wọ́n á wo Quran ni wọn ká tó sọ yín ní Abdulaziz wọ́n wo Quran ni wọn ká tó sọ yín ní Abdulmutaba àwọn wo Quran ni wọn torí pé òwe yẹn òwe Yorùbá ni àgbọ́yé ẹ̀ yé wa bó bá kàn sọ òwe yẹn báyìí fọmọ Lárúbáwá kò ní yé wàá ṣe tú tí wàá ṣàlàyé tá a kọ́ ìtumọ̀ ọ̀rọ̀ kankan kí òwe yẹn tó lè yé ni àwa la ní gbogbo nǹkan wọ̀nyí torí pé tiwa ni a ní àgbọ́yé ẹ̀ so kò sí bó ṣe lè kọ́ èdè elédè títí tó o lè ní àgbọ́yé ibi tí wọ́n ti wá jẹ ọpọlọ wa dé báyìí ní Áfíríkà ni pé àwọn ọmọ Yorùbá ti wá àtàwọn ọmọ Fúlàní tí wọ́n ti dàpọ̀ mọ́ wa wọ́n tún wá ágìrì lórí ètò yìí pé àwọn gbọ́ èdè Lárúbáwá ju àwọn ọmọ Lárúbáwá lọ ṣe rí i pé wàhálà ti wà
ṣe rí pé ìṣòro ti ṣẹlẹ̀ ṣe rí pé a ti wọ gàù tí bá post sórí Facebook àwọn ọmọ Fúlàní á wá wọn á máa sọ̀rọ̀ pé ẹ béèrè lọ́wọ́ bàbá ńlá bàbá yín torí pé wọn kì í ṣara wa. Ọmọ Yorùbá á máa sọ̀rọ̀ pé ẹ béèrè lọ́wọ́ bàbá ńlá bàbá yín tó ń gbógun ti Islam lánàá kò kára ẹ̀ mọ́ wa o. Wọn ò ká ara wọn mọ́ wa pé bàbá ńlá bàbá wa. Irọ́ ibẹ̀ ṣe máa mọ̀ pé Fúlàní ni wọ́n pè ń ṣe Yorùbá tán bá fi sọ pé Yorùbá làwọn wọ́n kàn gbọ́ Yorùbá wọ́n ti bí wọn sí wa bẹ́ẹ̀ ṣe tó bá ti ń sọ pé Yorùbá ni mí ẹ máa gbọ́ tó bá ti ń sọ̀rọ̀ wọ́n ní ẹ̀yin Yorùbá ẹ̀yin náà máa lò. ẹ̀yin bẹ́ẹ̀ ni tó wọn kára wọn mọ́ wa ẹ máa fúnra àmọ́ ẹ̀yin ọmọ Yorùbá ẹ kì í fúnra wọ́n sọ fún yín wọ́n ní àwọn bọ̀dá yín Ògún àwọn àti yín Ọ̀ṣun ibo ni wọ́n wà nígbà tí àwọn òyìnbó wá ṣé wọ́n rí dínkù àwa ni àbá ń rí dínkù ara wọn tábàjọ́ ọmọ Yorùbá ẹni tó bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ẹ mọ̀ pé kò ń ṣọmọ Yorùbá dẹ̀ tó bá tún wájọ́ ọmọ Yorùbá ẹ mọ̀ pé ọmọ àlè ni torí ọmọ àlè ló ń fọwọ́ òsì júwe lé bàbá ẹ̀ báwo lèèyàn ṣe lè wà tá máa ṣe àpọ́nlé Lárúbáwá tá dẹ̀ máa rí dínkù ẹ̀yà títí ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wọn illiterate àwọn tó ń jáde tó ń kàwé ló pọ̀ jù náà. bí ráìsì bá tiẹ̀ lókúta àwọn tó tún kàwé inú wọn náà illiterate ni wọ́n kàn kàwé náà kàn gbọ́n rí o. mo ti sọ lórí ètò lónìí mo ní believing system ó máa jẹ́ kí ọmọ tó ní PhD lọ́wọ́ máa sọ̀rọ̀ bí ọmọ kidagati ni ó máa mú kí ọmọ tó ní PhD lọ́wọ́ kó máa sọ ọ̀rọ̀ bí ọmọ kidagati ni bí believing system ṣe máa ń ṣiṣẹ́ nìyẹn. You don't need to ask question, you don't need to question anything, just believe. Believe tó bá ti lè believe ò ní issue mọ́. tó bàbá mi gbogbo nǹkan tí mo ń sọ lọ àwọn pípù yìí ó ti jẹun dé wọn lọ́pọlọ débi pé wọ́n ti wọ àárín wa àwa ń rí wọn àtọmọ Yorùbá bọ̀ wọn kì í ṣọmọ Yorùbá o wọn kì í ṣọmọ Yorùbá tàbá ní kí a sọ̀rọ̀ a béèrè question kan lórí program yìí lọ́jọ́ kan a béèrè pé tí bọ́ǹbù kan bá ń bọ̀ tán sọ bọ́ǹbù kan láti Amẹ́ríkà táwa ní ẹja jọ sọ o nínú kí bọ́ǹbù yìí ó lọ ba Kàábà kó fọ́ Kàábà sí yányán àbí kó máa bọ̀ ní ìlú Ìlọrin kó pa gbogbo èèyàn tó wà nílọrin èwo ni ẹ̀yin mùsùlùmí máa mú. wọ́n fẹ́ máa ṣe àlàyé fún wa ṣùgbọ́n gbogbo àlàyé tán ṣe fún wa ni pé tó bá kúkú wá sí Ìlọrin tó pa gbogbo àwọn nílọrin ó pí àwọn ju kó ba Kàábà jẹ́ lọ. ẹnìkan wá síbí lẹ́ẹ̀kan ó ní ká sísọ yìí Buhari volume 1 book 15 bàbá wa kan ṣí ó ṣí sójú screen Muhammadu wa ń sọ níbẹ̀ pé o ò tí ì nígbàgbọ́ o ó dìgbà tó o bá fẹ́ràn òun ju ọmọ ẹ àti bàbá ẹ àti ìyá ẹ àti ìran ẹ ìgbà yẹn ni o ẹ̀ṣẹ̀ ní ìgbàgbọ́. so nínú ayé tó o wá ẹni tó o gbọ́dọ̀ kọ́kọ́ fẹ́ràn láyé ẹ òun ni Muhammadu. ṣe ti rí pé ogun ti wà ṣe ti rí pé wàhálà ti wà ṣe ti rí pé ẹni tó o fẹ́ràn jù nínú ayé ẹ tẹ́nìkan bá ń bu wàá fẹ́ retaliate wàá fẹ́ jà gbogbo nǹkan yìí ni wọ́n ti brainwash wọn fún. ẹnìkan wá sórí program ó wá ń sọ fún wa pé òun máa dú àwọn fámìlì òun bí adìyẹ. ẹnìkan wá sí orí program yìí ó wá ń sọ pé ogun lẹ fẹ́ dálẹ̀ yìí ogun lẹ fẹ́ dálẹ̀ yìí ogun kí ni. èmi ni mo track ẹ pẹ̀lú gbogbo information tẹ̀rí yẹn èmi ni mo track information yẹn. tó ẹ̀yin èèyàn wá ṣé ogun ni a tún fẹ́ jà ni ọ̀rọ̀ tá à ń sọ ń bì báwo ṣáà yọ àdá ṣáà yọ akọ̀ àyọ àdá àyọ akọ̀ àyọ ọrún àyọ ọfà. kó tó di pé bọ̀bọ̀ yẹn block account ẹ̀ mo ti lọ sínú profile ẹ̀ mo ti upload so many pictures
mo dẹ̀ make sure pé mo track information ẹ̀ ó ń teach ní school kan ní Brennan Kebbi ni bọ̀bọ̀ yẹn wà ní Kebbi State. bẹ́ẹ̀ mo rí information yẹn. so ẹ̀yin èèyàn wa ẹ má rò pé bóyá nǹkan máa ṣe yín tẹ́ ẹ̀ bá ṣẹ̀sìn. information wà lọ́dọ̀ àwọn DSS bó ṣe wà ẹ́. wọ́n mú. so ẹ má jẹ́ kí ẹ má jẹ́ kí anybody fi ẹ̀sìn sí ẹrù bà yín débi tẹ́ ti máa ṣe sí ìwà hù tẹ́ máa sọ pé ẹ̀ ń jà orílẹ̀-èdè yín ni first ibi ìlà ń gbé ibi ìná bí wa sí ibi ni ká protect all of our life ibi ni ká interest ibi ni kó jẹ wá lógún ọjọ́ ọ̀la àwọn ọmọ wa ibi ló wà. ṣé kò wù ẹ̀yin náà káwọn kíyà máa jẹ àwọn òyìnbó ká máa wá sí kọ́ńtì wa ká máa tọrọ jẹ báwa ṣe lọ ń tọrọ jẹ lọ́dọ̀ wọn yìí ni ká máa ṣiṣẹ́ ládùúgbò wa ká máa gbé kọnkéré ká máa da kọnkéré ládùúgbò ká wá ní pé ẹ̀kọ́nọ́mì tiwa ló dáa jù gbogbo world ọ̀dọ̀ wa làwọn òyìnbó depend lé. ṣé kò wù ẹ̀yin náà káwọn ará Saudi ó fly wá sí Nàìjíríà nígbà ọdún Ọ̀ṣun Òṣogbo ká wá fi owó iyebíye wọlé. ṣé kò wù ẹ̀yin náà ká pọ́pọ́ àwọn òyìnbó fly wá sí Ìdànrè Hill wọ́n wá ná bílíọ̀nù sí Ondo State Government every year láti gun òkè Ìdànrè. ṣé kò wù ẹ̀yin kẹgbọ́ pé wọ́n wá sí Èkìtì State ní Ìkọgòsì níbi tí omi tútù àti gbóná ti pàdé pé wọ́n wá síbẹ̀ yẹn every year wọ́n wá ná bílíọ̀nù pé wọ́n ṣe ọdún kan bẹ̀. káwá tẹ bá fẹ́ ẹ̀kọ́ Káàbà tí yín sí Ìlọrin ẹ̀kọ́ ṣùgbọ́n ní òòṣà òsì ń bẹ̀ ilé Ibrahim ní ẹ̀kọ́ tí yín kẹ́ pè nílé Ọlọ́run. Ibrahim tó kọ kì í ṣe kò ń ṣe olórí méjì orí ẹyọ kan ló ní. tẹ bá ti gbà pé kò sí nǹkan tó wà nù Káàbà kọ́ lẹ̀ ń forí balẹ̀ fún ẹ̀kọ́ tí yín sí Ìlọrin ẹ̀kọ́ Káàbà sí Ìlọrin kí náà fi kọ́ blọọkì náà fi kọ́ blọọkì àti cement àtòkúta òun náà fi kọ́ ẹ̀ṣà òkúta jọ kẹ́kọ́ Káàbà tí yín sí Ìlọrin kẹ́kọ́ káwọn èèyàn náà máa wá láti Africa country káwọn máa ṣe tàwáàfù nídìí Káàbà tí yín tí ò bá ti sí nǹkan míì tó yẹ pé òkúta lásán ni nǹkan tọ́lọ́run dá ni ó lójú kò lè sọ̀rọ̀ Káàbà yẹn kọ́ lẹ̀ ń forí balẹ̀ fún Káàbà yẹn nǹkan Ọlọ́run ni kò lè pààyàn lára òkúta blackstone tó wà ń bẹ̀ kò lè pààyàn lára kò dẹ̀ lè gbàyàn là ẹ̀kọ́ tí yín sí Ìlọrin ká dẹ̀ promote ẹ̀ ká pè ní mini Kaaba or portable Kaaba káwọn èèyàn máa wá láti Africa country káwọn máa ṣe tàwáàfù ń bẹ̀ káwọn máa kírun ń bẹ̀ káwọn máa ṣe àjì tiwa nílẹ̀ Yorùbá tó tá bá jọ pé àjì yẹn kò sí kan míì ṣùgbọ́n wọ́n á tọ́ fún pé ilẹ̀ tí yín o ilẹ̀ burúkú ni o ilẹ̀ tiwọn nílẹ̀ mímọ́ ilẹ̀ tí Muhammad ti pa gbogbo àwọn ará Mẹ́kà run torí ẹ̀sìn yìí tó dominate ẹ̀ kí nìkan rere tó ṣe láyé ẹni ó jagun ó ṣẹ́gun ogun olóṣẹ́ ó pa gbogbo àwọn ẹlẹ́bọ. He was an armed robber. so ìjagun ṣẹ́gun ni pé ó pa àwọn ẹlẹ́bọ ìlú ẹ̀ tẹ̀ nítorí ẹ̀ hèlì ẹ̀ nìyẹn pé ó jagun ó ṣẹ́gun Allah jẹ́ àwọn ẹlẹ́bọ tó ní abóyè pa àwọn ẹlẹ́bọ tán yẹn ó wá ní Káàbà yìí o ilé Allah ni o ẹ̀bí Ibrahim ló kọ síbẹ̀ ìtàn dẹ̀ sọ fún wa pé Ibrahim ò dé Mẹ́kà rí torí tẹ bá bìlí pé Christianity ti wà Christianity ti rìkọ́ọ̀dù ìtàn nípa Ibrahim yìí wọn ò dẹ̀ ẹ́fà rìkọ́ọ̀dù pé ó lọ sí ìlú kan tó jẹ́ Mẹ́kà kò sí ìlú tó lọ nínú Bible tán ò dárúkọ pé ó lọ ẹ̀ wá ní Mẹ́kà ló gbé ìtàn ẹ̀ Mẹ́kà ló ti ṣẹlẹ̀ Mẹ́kà ló ti mú ọmọ tó fẹ́ pa tó fẹ́ fi rúbọ Mẹ́kà ni ó ti fẹ́ yàwó ọmọ ẹ̀ ní Ishmael ọmọ àlè ní Isaac ẹ̀ sì ní Abraham yìí ní father of religion ẹ̀yin méjèèjì ẹ sì ní Christianity wá before yín ṣùgbọ́n ẹ believe pé Isaac yẹn o òun lọ́mọ ìyẹn wàhálà ẹ̀yin méjèèjì nìyẹn ó fẹ́ pọ ọmọ ẹ̀rú bọ ẹ̀yin ní Ishmael ló fẹ́ pa àwọn Christianity ní Isaac ló fẹ́ pa ẹ̀yin méjèèjì believe pé ọmọ méjèèjì ọmọ Ibrahim ní ìtàn yín takora ẹ sì lọ́lọ́run kan lẹ́jọ́ ń sìn ṣé Allah àbí Yahweh ò wá mọ ẹni tí òun ní kí Ibrahim ó pamọ́ ni èwo ló kọ́kọ́ kọ nínú ìwé méjèèjì Bible
èwo ló kọ gbẹ̀yìn Quran nígbà tó dẹ̀ kọ Quran báyìí èwo la fẹ́ believe pé ó correct láwọn méjèèjì ẹ̀ ń wòra yín lójú ẹni kò síwèé tó pé tó Quran ṣùgbọ́n gbogbo ìtànú Bible la kọ síbẹ̀ àwọn kírísítẹ́nì ò rẹ́bà sọ̀rọ̀ pé Abraham kọ́ Kaaba ẹ̀yin dé ẹlóhùn ló kọ́ Kaaba àní ẹlóhùn àti Ishmael ẹni ibẹ̀ láti ń sin Ọlọ́run àwọn èèyàn wá sọ ọ́ di ilé òrìṣà ìgbà tán wá sọ ọ́ di ilé òrìṣà tán gbogbo ẹ̀ wá lọ sọ́tún ó lọ sósì ìgbà tí ànábì wá ó wá mú gbogbo òòṣà yẹn ó wá lé gbogbo ẹ̀ dànù ó lé gbogbo ẹ̀ dànù tán ó wá sọ bẹ̀ di ilé Ọlọ́run padà ṣùgbọ́n nígbà tán bọ òòṣà yẹn wọ́n ń ṣe tawaf wọ́n pa àgbò sórí òkúta ìgbà tán pa àgbò tán ìgbà tán ń ṣe tàwáàfù wọ́n yí ibẹ̀ nígbà méje gbogbo àṣà yẹn Mohammed ò yọkọ́ ní àṣà àwọn abọ̀rìṣà ni wọ́n ti ń ṣe nígbà tábọ̀rìṣà ń lọ nítorí náà a ti pa gbogbo yẹn run kò pa kankan run bẹ̀ kò pa kankan run bẹ̀ gbogbo ẹ̀ náà lẹ́sìn ṣe dùn ní olónìí tàbá tó wá béèrè lọ́wọ́ yín ẹ máa ní Islam is not a religion Islam is the way of life kí ni way of life culture what is culture culture is the total way of life so can we say Islam is the culture of the Arab ẹ máa ní rárá kò sí culture Arab but way of life lẹ́pẹ́ kí wá ní definition way of life culture why is it a culture yeah it's a culture because it's the culture is the way of life of the Arab ẹ máa ní rárá o way of life ni but kò ń ṣe culture okay ẹ jẹ́ ká tún go deep ǹjẹ́ wọ́n ti ń sàwọn kan yìí before kí Islam tó dé ẹni ẹ̀ ǹjẹ́ wọ́n ti ń ṣe pé káwọn tán àwọn wo ló ń ṣe ẹ̀ láwọn Arab àtàwọn Kùríṣí àtàwọn Yehidu ṣé way of life wọn wá ní àbí religion wọn ń gbà yẹn ẹ máa ní way of life ni social sọ pé culture àwọn Arab ní Islam ẹ máa ní rárá torí pé wọ́n ti ní kọ́pọlọ yín lọ kẹ́ má lè ronú tó ẹ̀yin èèyàn wa ẹ jí kẹ́ dìde àwa bí wàá pọ́n Christianity gan lé torí tiwọn náà kò sílẹ̀ tó sùn wọ́n bẹ́ẹ̀ kò sílẹ̀ tó sọ pé fẹ́ràn gbogbo èèyàn. bàbá mi bẹni ní ìkan náà tẹ ní gbogbo wọn kò sí yàtọ̀ ní méjèèjì because ìwé méjèèjì ibìkan náà ti gbé jókòó kọ méjèèjì ibìkan náà ní ìwé méjèèjì ti wá ọkọ̀ ń parọ́ ní ibìkan náà ní méjèèjì ti wá ṣáwọn kíní kan ló ń control Saudi ni ọdún alumi tàn ṣe ní Saudi àwọn olójẹ́ kan náà gbọ́dọ̀ máa ṣe ṣùgbọ́n tó ń control wọn náà ni ṣé wọn tó bẹ̀ láti máa ṣe. kò sí ìyàtọ̀ kankan láàrin gbogbo wọn ìkan náà ní gbogbo wọn Abrahamic religion náà ní àwọn méjèèjì. mental slavery ní ìwé méjèèjì yẹn mental slavery. tá bá tọpinpin tẹ bá mọyé èèyàn tí Christianity náà pa iye tó pa ó ṣe ẹ̀rọ wọn ní àwọn ológun fẹ̀sìn. ẹ jẹ́ kí n tún fún yín ní another clue ṣe rá àwọn Roman. ẹ mọ iye ìgbà tí kí wọ́n ti ń pè tí ń pààyàn ni táwọn àwọn Rome ti ń pààyàn ni nítorí Christianity kò lè gba àmì eré kínní tọ́tún àìgbà yẹn wọ́n máa fi irin cross náà fi máàkì àwọn slave fúngbà yẹn irin cross náà fi máa tẹ máàkì náà máa fi fún ọmọ àwọn slave náà máa fi fún wọn ní máàkì lára. ibi tí mò ń lọ tí mo ní mo fẹ́ àwọn Romans ló fún Mohammed ní contract àwọn náà náà dá Christianity lé àwọn náà dá Islam. bẹ́ẹ̀ ni àwọn ní. wọ́n lò ó láti lè fi conquer any other religion tó bá fẹ́ dìde láti supersede Catholic. ìgbà tán tí mọ̀kún náà ló lè ṣe ọmọ burúkú ni. that was the main reason why tí kíní ẹ̀ fi come up. òun náà náà gbé láti slavery fún kó ló máa kẹ́rù wá fún wọn láti fi develop ọ̀dọ́ wọn àti new world yẹn ní America yìí. and tẹ́ bá dẹ̀ check target wọn is Africa because Africa have everything ṣé gbogbo nǹkan téèyàn nídìí ní ayé yìí láti dìde láti jẹ́yàn láti jẹ́ kí ìlú gan kó grow Africa ní everything. Africa ní everything that's why tí wọ́n ṣe that's their target for Africa kódà kan lè slave Africa method so that wọ́n ẹ wo nísìnyí ṣé wọ́n wàá achieve ẹ ni ẹ wo báwọn èèyàn ṣe ń fi ìwé yẹn nìkan ni wọ́n ní nǹkan míì ìwé yẹn ni
bẹ́ẹ̀ sọ̀rọ̀ mí kẹ́ẹ̀kan sọ pé kéèyàn reason normally pé kò kàn lọ ọpọlọ ẹ normally pé kò reason irọ́ ni kò ní lè dá reason belief system ti báyé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì jẹ́ belief system ti báyé àwọn èèyàn jẹ́ gidi gan àwọn pásítọ̀ yín àwọn tó dẹ̀ ń jó lórí yín wọn believe nínú gbogbo nǹkan tí ẹ̀ ń ṣe yìí tẹ́ bá wo kọ́nà yàrá àwọn olórí yín tẹ́yìn fọ́n fọ́lò yìí ẹlòmíì ò ní fẹ́ ṣe ẹ̀sìn kankan yìí mọ́ tí wọ́n máa ń parọ́ ń ta gbangba tó ń parọ́ fún wọn yìí wọn ò ní fẹ́ ṣe ẹ̀sìn kankan mọ́ bọ́kọ́ tẹ́ bá rí ìwà ìdọ̀tí ìwà ìríra tí wọ́n wò lábẹ́lẹ̀ tí wọ́n àgbàlagbà tó ń pa wọn ní ìmọ̀ máa fà yẹn kọ́ máa ń bọ́ ọmọ kéékèèké ṣe kọ́ máa tọ́ ọmọ kéékèèké lábẹ́ ìwà burúkú ìwà ẹ̀sìn burúkú káwọn pásítọ̀ wọn náà ẹ lọ sínú ìjọ àìmọye ìyàwó níyàwó náà pásítọ̀ wèrè yẹn ti fún ẹ lọ sínú ìjọ àìmọye ìyàwó níyàwó náà pásítọ̀ wèrè yẹn ti fún pásítọ̀ ti fún ìyàwó níyàwó lóyún àìmọye ìyàwó níyàwó ni pásítọ̀ ti fún lóyún. tó bá jẹ́ pé orò ìdílé kí ló dé tó fi káńkọ ọ̀fẹ́ kí ìṣẹ̀ṣe wa ìbílẹ̀ wa kó máa grow because ọmọ pé tóró ìdílé bá ṣì wà àṣírí ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ àti ìyàwó ilé mi máa tú ó máa tú tẹ́lẹ̀tẹ́lẹ̀ nídìí lóníkálukú kò sí ìdílé tó ń ṣòro ìdílé tó bá bímọ máa ṣòro ìdílé fún ẹni lẹ́sẹ̀kẹsẹ̀ máa ṣòro ìdílé ni kò sí ìdílé tó ń ṣòro ìdílé ṣáwọn kí ló ṣe ń ṣe ní ṣìbáwọn àwọn ìjọ wọ́n ṣàṣì ń ṣe tiwọn tó yẹ pé ọmọ tó bá bí lé ni wọ́n máa sọ sínú omi ńlá tó bá jọ́ máa lè ní ó máa bá omi lọ ó máa rilẹ̀ ni tó bá jọ́ ọmọ ọkọ ni ó máa léfò sókè ni ṣùgbọ́n tó ṣe àwọn ṣì ń ṣe àwọn yáṣì ń ṣe tiwọn ẹ wo ilẹ̀ tí wá ń bí bàbọ́n ṣe ba ogbẹ̀ jọ fi ẹ̀sìn méjèèjì wọn fi tákù ẹ̀ kí ló mú káwọn fúlàní àwọn haúsá mélòó ló kù nílùú wọn kí ló mú wọn tó ń sáwá sílẹ̀ yorùbá gbogbo elédè míì tó wá pọ̀ nílẹ̀ yorùbá ṣebí tó pé ilẹ̀ yorùbá jẹ́ peaceful land ni ló jẹ́ kí ogun wọn máa rọ́ wá sí ìbàkọ́kọ́ wọn máa stay ṣé east ni kò sí wàhálà ń bẹ ni ṣé north ni ò sí wàhálà ń bẹ ni ẹ wò gbà tí wọ́n kógun wá sí gbogbo àwọn ìgbèríko nílẹ̀ yorùbá ẹ ráwọn tó jáde ni bàbá wa Sunday Igboho ṣé kò jáde ní gbogbo èmi ni àwọn ìdíròkò mọ kí wọ́n ti pè é táwọn fúlàní tó kó igun wá bẹ́ẹ̀ ń gbà yẹn ṣé àwọn èèyàn bọ́ ṣe jáde tó ń dá wọn padà ni nítorí pé ilẹ̀ yorùbá ó jẹ́ peaceful land ilẹ̀ ọlọ́ràá dẹ́tù ni lọ́pọ̀lọpọ̀ ṣe ń wá ṣe business bíbá náà ṣe wá tẹ̀dọ̀ ẹlòmíì àìmọye ẹlòmíì tó yẹ pé kò tẹ̀ mọ́lé mọ́ tó jẹ́ pé nínú nàìjíríà ìtàtújọ wà nínú nàìjíríà yo ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ìgbò mi ò mọ́lé ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ haúsá mi ò mọ ìlú ẹ̀ because nítorí pé àwọn ẹlẹ́sìn yìí wọ́n ti bàlú wọn jẹ́ yánmayàmọ́ ti aláwọ̀ nǹkan tó yẹ kán aláwọ̀ táwa náà bàdẹ́ ṣe táwa náà because yorùbá ti sọ pé ilé tó bá ṣì ń tòrò ọmọ àlebẹ̀nu ò tí dàgbà in tó dẹ̀ mú kí àwọn ìlú ẹ̀ wo gbogbo nǹkan tó yẹ pé wọ́n lè sọ síta tẹ́lẹ̀ ní ìsọ tí ń sọ sí social media tó ń tútùkùtù ẹ lè ṣe léyìí ẹ lè ṣe ẹ wo gbogbo àwọn tó ń mú ẹ wo gbogbo last 2 months ní gbogbo ọ̀tá yẹn gbogbo àwọn tó ń mú bẹ́ẹ̀ tó ń bá orí kí wọ́n ti ń pè lọ́wọ́ ṣe báwọn àfáàní tó ń ṣoògùn kí wọ́n ti ń pè fáwọn ọmọ kéékèèké pé wọ́n ṣe yahoo kíní ṣe báwọn àfáàní àwọn olólógun owó ṣe báwọn àfáàní ẹni jẹ́wọ́ ẹ̀yin tẹ́ gbọ̀n sí iye tẹ́ máa defend irọ́ tó yẹ kẹ́ defend wọ́n tún wá ń láì tó wá àwọn èèyàn tó tún wá ń láì lóye ẹ̀ tún fẹ́ wake up tó bá rú lójú ẹ̀yin tẹ́sì ti dí lójú tó bá rú lójú ẹ lọ sí online kẹ́ ẹ lọ ka Quran fún ayín lédè tí ẹ gbọ́ tó máa lè yé yín tó bá dẹ̀tún yìí náà kẹ́ ẹ sọ pé rọ ni àwọn tó kọ́ wọn ò kọ́ dáadáa bóyá family ilẹ̀ máa ń kọ́ nàbí nàìjíríà náà ti kọ́ ni ẹ máa ṣàlàyé because nǹkan tèmi rí sáwọn pípù yìí ẹlẹ́sìn ni wọ́n kò ń ṣẹ̀sìn náà ṣe ẹlẹ́sìn ni wọ́n ẹ̀ ń gbélé onílẹ̀ kan à ń gbé àṣà láṣà lárugẹ àwọn pípù ẹ̀ ń gbélé